Ìbò sí o, ìbò sí ará àdúgbò. Ariwo tó jí mi lóru ọjọ́ tí Tẹ́jú Oṣó dé sí pàrí àṣẹ rèé. Látọjọ́ tí mo ti dé pàrí àṣẹ ni mo ti ń retí ariwo yìí. Inú fu, àyà fu ni gbogbo àwa tá a wà ní pàrí àṣẹ fi ń retí igbe tí yóò jẹ́ ká mọ̀ pé Tẹ́jú Oṣó ti gbógun débodè pàrí àṣẹ. Ṣùgbọ́n nínú gbogbo ọjọ́ tá a fi ń retí ẹ̀ pé ó ṣeé ṣe ká gbọ́, kì í ṣe òru ọjọ́ yìí rárá. Kì í ṣe òru ọjọ́ tí Ọlọ́fin kápá Tẹ́jú Oṣó lójú gbogbo ayé, tó fọwọ́ ara rẹ̀ bẹ́rí àwọn balógun rẹ̀ márààrún níwájú Ọlọ́fin, tí Ọlọ́fin ka àwọn ohun ìtanràn tí ìpọ̀nrí ọ̀rá gbọdọ̀ san, èyí tó fi jẹ́ pé gbogbo ọba ò láṣà àti gba ìṣákọ́lẹ̀ mọ́. Ajẹ́lẹ̀ Ọlọ́fin ni ó máa gba gbogbo ìṣákọ́lẹ̀ tí ó sì máa yọ ohun tí ọba ìlú kọ̀ọ̀kan ó máa jẹ fún un títí tí Ọlọ́fin ó fi dá adé ìṣẹ̀ǹbáyé wọn padà. Agboolé yòówù tó bá sì fi lówó débi pé ó lè pa àpò owó 3 lójúmọ́, baálé agboolé gbọ́dọ̀ kó ìyàwó àtàwọn ọmọ rẹ̀ lọ sí pàrí àṣẹ. Láti pàrí àṣẹ ni ó ti máa wá mójútó ọrọ̀ rẹ̀ ní pàrí ọ̀rá. Gbogbo eléyìí ni Ọlọ́fin kà sílẹ̀ lẹ́yìn tí Tẹ́jú Oṣó bẹ́rí àwọn balógun rẹ̀ àti Ògúndìran tó dá ogun sílẹ̀ tí ò takò. Nígbà tí ó sì ti sí àtakò kankan, ẹnu kí ilẹ̀ ọjọ́ kejì mọ́, kí Ọlọ́fin gbẹ̀bẹ̀ ìpọ̀nrí ọ̀rá lójú gbogbo ayé, kí àwọn orò gbogbo tí a fi parí ìjà láàrin ìlú méjì sì bẹ̀rẹ̀ lóní pẹrẹu. Ariwo kò sì tún ṣe wá jẹ́. Wọ́n ń kógun bọ̀ ni àbí ogun fẹ́ tẹ̀yìn jà wá? Irú èèmọ̀ wo ló ń ṣẹlẹ̀ lóde tí odidi géńdé fi ń kígbe lóhùn rárá bí ọmọdé? Nínú gbogbo àwa tá a jọ kúrò ní ilé àrè tí aṣọ tó wà níṣòkùn, èmi àti ọmọkùnrin kan ṣoṣo lókù tá à ń ríra wa. Bílédá lórúkọ rẹ̀. Ogun ti fọ́n àwọn tó kù ká. Bí wọ́n wà láyé, bí wọ́n ti kú ni n ò mọ̀ lásìkò yìí. Èmi àti Bílédá yìí nìkan ṣáà ni mo máa mọ̀ dájú pé a wà láyé, a wà láàyè tá a ti ń ríra wa. Èmi àti ẹ̀ náà la sì jọ wà nínú ilé tá a fi gbọ́ igbe ìbò sí. Bó ṣe yà mí lẹ́nu ló ya òun náà lẹ́nu. Ó dìde nílẹ̀ wìrì. Ó ní kí n má dàgbà ara mi láàmú, kí n jẹ́ kí òun lọ wo ohun tó fa igbe ìmọ̀ níta. Gbogbo ohun tóun bá rí, òun ó wàá jábọ̀ fún mi nínú ilé. N ló bá taná sí fìtílà, ó pa kájà aṣọ, ó sì gbòde lọ. Oorun ò ṣeé sùn mọ́ fèmí gan pàápàá. Orí ìjókòó ni mo wà tí mò ń retí Bílédá. Láti òru tó ti lọ yìí, kò padà dé títí tí àkókò ìdájí fi bẹ̀rẹ̀ sí í kọ. Nígbà tí yóò sì wọlé, Bílédá tó lọ kọ́ ló bọ̀ ọ́. Bílédá tí ìrísí rẹ̀ ò ju tọmọ ọdún 28 ló kúrò nílé. Ṣùgbọ́n ẹni tó padà wọlé nínú aṣọ tí Bílédá fi pa kájà sọ́rùn ó ti pé ẹni 70 ọdún bí mo bá bu ọjọ́ orí rẹ̀ kéré. Àgbàlagbà sàn ni. Mo kọ́kọ́ fẹ́ bi bàbá náà pé ṣé ó ṣí ilé yà ni, ṣùgbọ́n mo rí gedegbe lójú ẹ̀ pé
bó ṣe ń ya èmi lẹ́nu láti rí i gan-an ló ń ya òun náà lẹ́nu láti rí mi. Ìgbà tó yá ló ní, kí ló ń ṣe níbí? Mo fèsì pé èmi gan-an ló yẹ kí n máa béèrè pé kí lẹ wá wọ bí àti pé ta lẹ béèrè lóru ọ̀gànjọ́. Ló bá béèrè ìbéèrè tó yà mí lẹ́nu jùlọ. Ó ní, olúwa mi etí aṣọ ńkọ́? Mo ní, èmi tẹ̀ ń wò yìí ni etí aṣọ. Olúwa ilé àrè etí aṣọ ìṣokùn. Ojú yín yóò sì jọ ojú tí mo rí rí láyé mi. Arákùnrin náà ń ṣe èèmọ̀ bó ṣe ń wo ojú mi. Ó túbọ̀ gbé iná sókè láti rí ojú mi dáadáa. Ṣùgbọ́n iná tó gbé tó fẹ́ fi wo ojú mi yìí ló jẹ́ kóun náà lè ríran rí ọwọ́ rẹ̀. Mo rí i tó ń ṣe èèmọ̀ láti rí bí ọwọ́ rẹ̀ ti hun jọ. Èmi náà wo ọwọ́ mi. Mo rí i pé ó ń dán yàtọ̀ sí tàgbàlagbà. Mo fọwọ́ kan ojú mi, mo sì ṣàkíyèsí pé kì í ṣe ojú àgbàlagbà etí aṣọ tí mò ń lò tẹ́lẹ̀. Ojú géńdé ni. Ojú adigunjalè tí mò ń gbé káàkiri kí n tó pàdé Ayítalẹ̀ ni. Ojú tí mo gbé wáyé, ojú tá a bímọ mi gan-an lèyí. Pẹ̀lú bó ṣe ya bàbá yìí lẹ́nu láti rí àwọ̀ rẹ̀ tó hun jọ, àti bó ṣe jẹ́ pé aṣọ tí Bílédá fi pa kájà lọ síta ni bàbá yìí fi pa kájà wọlé ló jẹ́ kí n mọ̀ pé Bílédá ọ̀dọ́ tí mo rán jáde gan-an ló padà wọlé lárúgbó. Èmi arúgbó tó fi sílẹ̀ nínú ilé sì ti di ọ̀dọ́ nínú aṣọ àgbàlagbà. Láì sọ nǹkan kan fún ara wa, ó yé àwa méjèèjì pé ìhòòhò gédégbé la wà. Àwa aláwọ̀ tí Ayítalẹ̀ fi bò wá láṣìírí ká lè ṣiṣẹ́ ìlú ti kúrò lọ́rùn wa, léyìí tí ò ṣẹlẹ̀ rí. Níbi tí a ti ń wo ara wa yìí náà ni àwọ̀ wa ti padà. Àwọ̀ mi yí padà di tètè aṣọ. Àwọ̀ bàbá yìí sì yí padà ó di ti Bílédá ọ̀dọ́mọdé tí mo mọ̀ tẹ́lẹ̀. Bí ẹ ní kí n wá lò fún un ni o, àbí o tí mò ń lò fi bá a ní gbólóhùn tẹ́lẹ̀ ni n ò mọ̀. Torí Bílédá ọmọ tí mò ń wò lọ́mọdé yìí jù mí lọ dáadáa. Èmi tí mo sì wà láwọ̀ àgbà yìí kéré sí i púpọ̀ lọ́jọ́ orí. Ṣùgbọ́n òun ló kọ́kọ́ kájú nílẹ̀ bí ẹni pé nǹkan kan ò ṣẹlẹ̀. Ó dọ̀bálẹ̀, ó ní, ẹ kú lé bàbá, ẹ jókòó, ẹ jẹ́ n jábọ̀ ohun tí mo rí lóde fún yín. Wẹ́lo ni mo dákẹ́, n ò tiẹ̀ lè dáhùn. Ṣe ni mo rọra jókòó tí mo bẹ̀rẹ̀ sí í wá àbọ̀ ohun tó lọ ṣèwádìí rẹ̀ lóde. Ó ní igbe ìbòsí tá a gbọ́ yìí, ọlọ́dẹ ló pariwo o. Kò sì déédéé pariwo bẹ́ẹ̀. Ó ń tòde òrubọ̀ ló pàdé arákùnrin kan nínú aṣọ àrán tó wé orí wé ẹnu pẹ̀lú aṣọ dúdú. Ǹjẹ́ kóun sì súnmọ́ kóun béèrè pé kí ló ń wá kiri lóru ọ̀gànjọ́? Ó ṣe kù díẹ̀ kóun súnmọ́ ló na òun ní nǹkan. Kí ló na òun ní nǹkan sí? Òun dákú lọ gbọ̀nrangandan bẹ́ẹ̀ ni, òun ò rí nǹkan kan mọ́. Ìgbà tí yóò sì lajú, òkú àrẹ̀mọ àbúrò ọba gan-an lórí igi tó ń mì dóoró. Wọ́n dorí ẹ̀ kodò, ó sì dàbí ẹni pé wọ́n pa á nítorí kodò bẹ́ẹ̀ ni kí wọ́n lè rí ẹ̀jẹ̀ rẹ̀ ro. Bílédá ní nígbà tí òun ó fi débẹ̀, èrò ti pé síbẹ̀ pétimú tí wọ́n ń wo òkú náà tó ń mì jorojoro lórí igi. Ńlọ̀kan nínú wọn bá ní, ó tún dé ní tonílé, a ò rírú èyí rí ní tàlejò. Kò sẹ́ni tó lè ṣiṣẹ́ yìí àfi Tẹ́jú Oṣó tí Pọ̀nrí àṣẹ ṣẹ̀ṣẹ̀ gbà lálejò. Kò sẹ́ni tó lè gbójúgbóyà pa ọmọ ilé Ọ̀kín Balóyè Pọ̀nrí àṣẹ bí ò ṣe ọ̀tá tá a dá lóró lọ́sàn-án. Ìwà àgékù ejò ló hù lóru yìí tó fi dá gbogbo ọmọ Ìpọ̀nrí àṣẹ lóró. Níbi tí ọ̀kan nínú èrò ti ń sọ̀rọ̀ yìí, lẹ́lòmíì ti gbé e láàrin èrò. Ó ní kí ni gbogbo ọmọ Ìpọ̀nrí àṣẹ ń dúró ṣe? Èèwọ̀ ni kí Tẹ́jú Oṣó sì tún máa mí pẹ̀lú ohun tó ṣe yìí. Lóníkálukú bá ń bẹ̀rẹ̀ mọ́lẹ̀ mú ohun tó lè ṣe ni níjàmbá. Aládàá-màdá, ọlọ́bẹ mọ́bẹ, oníkùmọ̀ mọ́kùmọ̀. Ẹni tí ò rí kùmọ̀ sì ń fọwọ́ méjèèjì gbé òkúta tó lè fọ́ni lórí túká lẹ́ẹ̀kan. Ni wọ́n bá bẹ̀rẹ̀ orin. Bẹ́ẹ̀ bá rí Tẹ́jú ẹ̀ pa, káfí dálá, káàró oúnjẹ bá lọ́la. Tẹ́ bá rí Tẹ́jú ẹ̀ pa, káfí dálá, káàró oúnjẹ bá lọ́la o. Bẹ́ẹ̀ bá rọ́mọ erin ẹ̀ pa, káfí dálá,
ká rohun jẹ̀bà lọ́la. Nígbà tó kù fẹ̀ẹ̀rẹ̀ kí wọ́n délé Tẹ́jú Oṣó, igbe ohùn rẹ̀ ni wọ́n gbọ́ nínú ilé tó ń pariwo, ẹ gbà mí o, ẹ má jẹ́ ó lọ o. Àwọn ẹ̀ṣọ́ tó tẹ̀lé wá láti pọ̀nrí ọ̀rá ń lé ọkùnrin kan tó fo odi ilé rẹ̀ bọ́ síta. Nígbà tí yóò sì ní kó ń ságbá kọ̀rọ̀, ọwọ́ àwọn aráàlú tó ń pariwo bọ̀ ló kó sí. Ọkùnrin náà wọ àrán, ó sì fi aṣọ dúdú wérí wẹ́nu. Ọdẹ tó pariwo ìbòsí fi jí gbogbo ará àdúgbò tún pariwo nígbà tó rí ọkùnrin tó ń sábọ̀ yìí. Ó ní, ó nu ẹni ó nà mí lóògùn rèé. Làwọn aráàlú bá ra mú. Wọ́n tú aṣọ tó fi wérí wẹ́nu ni wọ́n bá rójú ọ̀daràn ọ̀hún gedegbe. Arákùnrin, bàbá rẹ̀ Ìgbẹ́kọ̀yà Àdìgún Ìbú ni wọ́n mú lóru ọjọ́ yìí tó ń wérí wẹ́nu fi pààyàn kiri lóru ọ̀gànjọ́. Tẹ́jú Oṣó tó sì ń kígbe pé kí wọ́n gba òun nínú ilé ò kígbe lásán. Níbi gbogbo èrò ti ń kọ hà ní Tẹ́jú Oṣó ti gbé òkú ọmọ rẹ̀ jáde. Wọ́n dúnbó ọmọ náà ní bí ìgbà èèyàn bá ń dúnbó ẹran. Tẹkùntẹkùn sì ni Tẹ́jú Oṣó fi ń sọ pé, ilẹ̀ tún fẹ́, ilẹ̀ tún fẹ́ yẹn ní ọ̀wọ̀. Ẹni kò lè ó sá mo sá, ẹni ń dàtọwọ́ mi lẹ́wọ̀n òjìyàn. Èwo tún ń tọmọdé wá dùnmú lóru ọ̀gànjọ́. Ṣé bẹ́ẹ̀ ni ọ̀wọ̀ ṣe é jàre? Ọwọ́ gbogbo ìlú ló jábọ́. Èèyàn ńlá nìgbẹ́kọ̀yà Àdìgún Ìbú. Agboolé ńlá sì ni agboolé Ìbú tó ń ṣe baálé ilé lórí nípọ̀nrí àṣẹ. Agboolé tí ìtàn ńlá wà lórí ẹ̀ ni. Kò sẹ́ni tó lè dájọ́ ẹ̀ àfi Ọlọ́fin Ìpọ̀nrí. Ni wọ́n bá rá bàbá rẹ̀ lókun. Wọ́n sì wọ́ ọ dé ààfin Ọlọ́fin lóru ọ̀gànjọ́ ìkan náà. Tẹ́jú Oṣó gbé òkú ọmọ rẹ̀ tẹ̀lé wọn. Èrò yá lọ́nà ààfin Ọlọ́fin Àdìsá Ọ̀kín. Nígbà tí wọ́n dé ààfin, àwọn èrò ò lè tẹ̀lé Tẹ́jú Oṣó àti Ìgbẹ́kọ̀yí wọnú àgbàlá. Yàtọ̀ sí Ìgbẹ́kọ̀yí tí wọ́n ra lókun wọlé, ọdẹ tí Ìgbẹ́kọ̀yí nà lóògùn, àwọn ẹ̀ṣọ́ Tẹ́jú Oṣó fúnra rẹ̀ àti àwọn àgbààgbà tí bá Ọlọ́fin ṣèlú ni wọ́n wọnú àgbàlá ti Ọlọ́fin. Bílédá ní àwọn dúró níta títí. Ìgbà tó yá ni gbogbo àwọn tó wà nínú àgbàlá bọ́ọ̀ta àfi Tẹ́jú Oṣó àti Ìgbẹ́kọ̀yí tí wọ́n wà nínú ilé pẹ̀lú Ọlọ́fin. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ wà nínú ilé pẹ́ díẹ̀ kó tó di pé Ọlọ́fin padà tún pe àwọn ẹ̀ṣọ́ pé kí wọ́n wá kó àwọn méjèèjì bọ́ síta kí àwọn àgbààgbà tó ń bá Ọlọ́fin ṣèlú sì wọlé wá. Àwọn náà tún wà nínú ilé pẹ̀lú Ọlọ́fin pẹ́ kí wọ́n tó tẹ̀lé Ọlọ́fin bọ́ọ̀ta. Ó dájú pé wọ́n ti pinnu gbogbo bí wọ́n ó ṣe ṣèdájọ́ Àdìgún Ìbú. Ọlọ́fin ní, bá a ṣe ń jẹ̀kúrò ọ̀tẹ̀ kọ́ tán làwọn ọlọ́lá ń gbọ́n wọ́ ẹ̀ sáwò nítorí ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn. Bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́fin àti gbogbo ọmọ Ìpọ̀nrí àṣẹ ń fẹ́ kí ogun tó ń lọ nílẹ̀ Ìpọ̀nrí wá sópin. Agboolé Ìbú ò fẹ́ kó wá sópin nítorí ohun tí wọ́n ń rí jẹ nídìí rògbòdìyàn. Ìlọ́po 4 owó ló ń wọlé sí wọn lápò lórí èrè oko wọn lásìkò ogun. Torí ohun tí wọn ó jẹ ni baálé ilé wọn ṣe sọ ara rẹ̀ dá pààyàn. Tó pa ọmọ ilé ọba Ìpọ̀nrí àṣẹ tó tún lọ dúbò ọmọ Tẹ́jú Oṣó lóru ká lè mọ́ bára wa jà. Ẹni ibi nìgbẹ́kọ̀yà Àdìgún Ìbú yìí ó dalẹ̀ ìlú ẹ̀ lásìkò ogun. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa sì ṣe fi lélẹ̀ pé ẹni bá dalẹ̀ ìlú lásìkò ogun, ìdájọ́ ọ̀dàlẹ̀ ogun la fún un. A ó fi ránṣẹ́ sí Ìpọ̀nrí ìbílẹ̀. Ilẹ̀ àjèjì ni wọ́n ó lọ pa á sí gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀. Lórí agboolé Ìbú, èmi Ọlọ́fin Adégòólú Àdìsá Ọ̀kín, àrọ́mọdọ́mọ àgànjú Ọ̀kín bá lóye fi wọ́n ré. Mo sì dá wọn lẹ́jọ́ ọ̀dàlẹ̀ ogun. Ẹ̀yin ẹni ọ̀wọ̀ o, ẹ ṣe wọ́n bí ẹni dalẹ̀ wa lójú ogun. Gbogbo ìlú hó ìhó ayọ̀. Wọ́n ń dunnú fún ìdájọ́ Ọlọ́fin yìí. Arákùnrin, ǹjẹ́ o mọ̀ túmọ̀ ẹjọ́ ọ̀dàlẹ̀ ogun tí wọ́n dá bàbá rẹ̀?
gbogbo ọkùnrin agboolé ìbò pátá ni wọ́n pa, gbogbo obìnrin wọn sì ni wọ́n ó tà lẹ́rú lọ sílẹ̀ òkèèrè níbi tí wọn ò ti nífẹ̀ẹ́ wọn, gbogbo ohun ọ̀sìn wọn tó jẹ́ akọ ni wọ́n ó pa, èyí tó jẹ́ abo ó di ọjà gbàǹjo, ìtàkùtà ni wọ́n ó tà á fẹ́nikẹ́ni tó bá lè rà á, gbogbo ilẹ̀ àti oko wọn ọwọ́ ọba ni ó wà láti fi tọrẹ fún ẹnikẹ́ni tó bá ṣe nǹkan ìwúrí fúnlùú, gbogbo owó, ọrọ̀ àti àwọn ohun ìní tó kù ìlú ni ó pín. Ohun tí gbogbo wọn ṣe ń hó ìhó ayọ̀ rèé. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí, ó fẹ́ dà mí lórí rú. Ọ̀kan nínú àwọn agboolé ìgbẹ̀yìn tó wọ ìpọ̀nrí àṣẹ ni agboolé ìbú. Lóòótọ́ sì ni àwọn ni agboolé tó lóko ńlá jùlọ káàkiri gbogbo ilẹ̀ ìpọ̀nrí àṣẹ. Ọ̀kan nínú oko wọn ni mo ti ṣiṣẹ́ nídìí àbàtà. Ọ̀rọ̀ ọ̀hún fẹ́ bá ara wọn mu pé nítorí èrè tí yóò máa wọlé ni Àdìgún ìbú ṣe àwọn àṣemáṣe tó ṣe. Ṣùgbọ́n bí yóò ṣe náà, kò yẹ kó jẹ́ òun ni yóò máa káàkiri lọ pààyàn. Irú ẹni tó lọ́lá bẹ́ẹ̀ ò ní fi ọkọ́ sílẹ̀ kó máa fọwọ́ kó mì. Yóò gba àwọn ọ̀dọ́ tí yóò máa bá a ṣiṣẹ́ ìdọ̀tí ìní tó jẹ́ pé bí wọ́n bá tiẹ̀ mú wọn, ẹnìkan ò ní lè tàn án dé ọ̀dọ̀ rẹ̀ rárá. Báwo lọ̀rọ̀ ṣe wá rí báyìí tó wá jẹ́ òun ló ń pààyàn kiri? Ibi tí mo ti bẹ̀rẹ̀ sí í fura rèé pé ejò lọ́wọ́ nú. Let me tell you a funny story about two guys in a race for the future. Each one of them built their own cars, and they were to go from yesterday through today and all the way to tomorrow. Then Racer 1 invited his opponent, Racer 2, to come test drive his car and see how cool and easy it was to drive. Now, Racer 2 did something that really baffles me. With the car owner in the passenger seat, Racer 2 drove his opponent from yesterday, sped past today, and didn't stop until he reached the finish line called tomorrow. When they both came out of Racer 1's car, people rushed towards Racer 1 to congratulate him on his victory. Then they asked, "How did you do it? Your car was so fast that you left your opponent in yesterday." Hearing this question, Racer 2 got furious and said, "I won the race. He did not win. He's not even a better driver than I am. I drove his car." But unfortunately for him, the judge and audience were not judging the drivers who drove the cars. They were judging the progression of each car. And Racer 1 left his car in yesterday while he drove his opponent to the future. This has nothing to do with cars. It's all about you. Ojúlówó ọmọ Yorùbá tata, who can speak your indigenous language. You're not different from a man who calls himself a professional driver but cannot drive his own car. Yet he proudly says, "But if it's that guy's car, I can drive it, I can drift, I can even spin, I can..." But it's not your car. It's not your language. Don't be the driver who drove his opponent to the future while leaving himself and his own in the past. Join Iris Media Language Academy, and you can enroll your children as well to learn the Yoruba language. Our online classes are open to all, and the testimonies we have received have been wonderful. You can fill out the form attached below this video or send an email to babatundekoga@irismedia.com.nj. I hope to hear from you soon. Ireu. Bí oòrùn ṣe ń yọ lọ́jọ́ kejì tí Tẹ́jú Oṣó dé Ìpọ̀nrí àṣẹ, lójú gbogbo ayé Ọlọ́fin gbẹ̀bẹ̀ Ìpọ̀nrí ọ̀rá. Tẹ́jú Oṣó kó eruku lórí. Ó yíká ọ̀tún, ó yíká òsì níwájú Adégòólú Àdìsá Ọ̀kín, ọba ńlá tí fọba jẹ. Mo wà nígbàlẹ̀ Iyẹníjù lọ́jọ́ náà. Lẹ́yìn tí gbogbo ètò parí tí wọ́n mú Ìgbẹ́kọ̀yé Àdìgún ìbú jáde, mo rí i pé ojú ẹni tí mo ti rírí ni. Mo rántí alẹ́ ọjọ́ tí ìwọ àti ẹ̀ jọ wá sílé àrè ti aṣọ, ṣùgbọ́n oríṣiríṣi àwọ̀ ló ń gbé wá. Mo mọ̀ pé àwọ̀ rẹ̀ gangan ni.
Ó wò mí, mo sì mójú kò ṣeun. N ò mọ̀ pọ̀rẹ́ mi ni wọ́n dè lókùn yìí. N ò mọ̀ pé olóore mi ni wọ́n ń fà lọ bí ẹran yìí. N ò mọ̀ pé òòṣà mi ni wọ́n ń pè lọ́dàlẹ̀ ìpàrí àṣẹ. Arákùnrin, ìhòòhò ọmọlúàbí ni wọ́n mú Ìgbẹ́kọ̀yé Àdìgún Ìbú jáde nípàrí àṣẹ tí tọmọdé tàgbà ń sọ ọ́ lókò. Wọ́n so ó lókùn lọ́rùn. Àwọn ẹ̀ṣọ́ ìpàrí àṣẹ gẹṣin, wọ́n sì ń fà á tẹ̀lé Tẹ́jú Oṣó tó ń gẹṣin lọ sí pàrí ìbílẹ̀. Kò tán síbẹ̀ o. Ìgbà tí wọ́n dé pàrí ìbílẹ̀, wọ́n ní wọ́n kọ́kọ́ kí òrùka gbẹ́kúdè bọ́ látàǹpàkò ẹsẹ̀ kó má bàa kú bọ̀rọ̀. Lẹ́yìn náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá so ó mọ́gi. Wọ́n so aṣọ pupa kọ́ ọ lọ́rùn. Wọ́n bẹ̀rẹ̀ sí í fi abẹ àti àáké yọ eegun fọ́nrán ààrẹ lọ́kọ̀ọ̀kan. Bí wọ́n ṣe ń yọ ọ́ láìkó ẹ̀ tó ń kérora ni wọ́n ń kó o sínú àpò pupa tó gbé kọ́rùn. Títí tí wọ́n fi yọ ọ́ tán kò kú. Wọ́n ní wọ́n sá sóòrùn níbẹ̀ bó ṣe ń kérora. Nínú òòrùn níbẹ̀ ló wà títí dọjọ́ kẹta tí ẹ̀mí jábọ́ lára ẹ̀. Bẹ́ẹ̀, èmi padà sí ìṣòkùn. Mo ń retí ẹ̀. Mo ń retí olúwa mi pé yóò dé. Yóò wá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ lóru ọjọ́ náà fún mi tó fa ikú Ìgbẹ́kọ̀yé Àdìgún Ìbú. Nínú gbogbo ìjáfùrú ọba, ó nìkan ni kì í dáyà ajá mi. Ìmọ̀ bá mi sọ̀rọ̀ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ tí bá ní sọ̀rọ̀ ni. Tí yóò máa béèrè ojú ìwòye mi bí ẹni pé mo jẹ́ nǹkan kan. Ibi ọ̀daràn lásán lásán. Mo retí títí n ò rá ìtàlẹ̀ mi mọ́ o. Gbò pẹ́ ni Ọ̀kẹ́mọkéréú dé. Ó fún mi lóhùn ìpè. Ó ní kí n máa fetí sílẹ̀ bí mo bá gbọ́ ohunkóhun nípa Tẹ́jú Oṣó tàbí ibi tó wà. Orí mi kù díẹ̀ kó dàrú nígbà tí mo gbọ́ àṣẹ yìí. Ṣé Tẹ́jú Oṣó tún sọnù ni? Ṣé bí ìjà ti parí, fúnra Ọlọ́fin ló sì dá Tẹ́jú Oṣó sílẹ̀ pé kó máa lọ láyọ̀ àtàlàáfíà. Èwo làbọ̀ ọ̀rọ̀ tún máa ní kémi ọmọ fimúfínlẹ̀ wá Tẹ́jú Oṣó kiri. Ṣùgbọ́n lẹ́yìn tí mo bẹ̀rẹ̀ ìwádìí abẹ́lẹ̀ mi ni mo rí i pé Tẹ́jú Oṣó ò sí nípàrí ìbílẹ̀ mọ́. Gbogbo ibi la wá a sí, ẹnìkan ò rí i. Ohun tí àwọn kan sọ ni pé ó ti lọ wá ibì kan pa ara rẹ̀ sí torí ogun Mọ́nàmí tó pàdánù àti bó ṣe dalẹ̀ àwọn balógun rẹ̀. Ó kúkú mọ̀ pé òun ò lè lọ sójú ogun mọ́ láyé òun. Ọmọ rẹ̀ tí ò bá tún máa wò lójú ni wọ́n dúnbú nípàrí àṣẹ. Kí ló kù fún ojú kó wá inú igbó kan lọ kú sí lóòótọ́? Síbẹ̀, mò ń fetí sílẹ̀ pé bí mo bá gbọ́ nǹkan kan, n ó pe Ọ̀kẹ́mọkéréú. Mo sì ń retí pé ọjọ́ kan ó jọjọ́ kan tí n ó tún rí ọ̀rẹ́ mi Ayítalẹ̀. Ṣùgbọ́n n ò gbúrò Ayítalẹ̀. Ẹnìkan ò pe ohùn rẹ̀ fún mi àfi lọ́jọ́ tó dé. Tí Bílédá sáré wá pè mí pé kí n máa bọ̀ èèmọ́ dé kí n wá gbọ́ ohun tí àlejò tó ń béèrè mi lẹ́nu ọ̀nà fẹ́ sọ. Nígbà tó sì dáhùn, ohùn Ayítalẹ̀ tí mo ti gbọ́ láti ọdún 5 sẹ́yìn ni mo gbọ́ lẹ́nu rẹ̀. Ó sì kó ọmọ ayò rẹ̀ lé mi lọ́wọ́ bíi tí kó o gan-an. Mo lérò pé ọ̀rẹ́ mi ti padà dé ni. Mo lọ́ọ́ dúró dè é ní yàrá àpàdé. À ń retí rẹ̀ lásìkò tí máa wá bá wa. Ó kànkùn bíi tí kànkùn, ṣùgbọ́n o wá. A wọnú ilé ọ̀tọ̀, a sì bá ọ tó o sùn fánfán ní hòhò pẹ̀lú obìnrin tẹ́ ẹ jọ wá. Ibẹ̀ ni mo ti mọ̀ pé òfegè lásán ni ọ́. O kì í ṣe Ayítalẹ̀ tí mo mọ̀. Ẹnìkan ò lè yọ wọnú ilé Ayítalẹ̀ kó má mọ̀. A fẹ́ ìwọ àti ọmọbìnrin tẹ́ ẹ jọ wà lórí ibùsùn láti ké oorun. Tá a fi gbé ọ kúrò nínú ilé, tá a sì fi gbé ìlẹ̀kẹ̀ arọni kọ́ ọ lọ́rùn o mọ nǹkan kan. Àwọn oníwádìí àárín wa jẹ́ ká mọ̀ pé Jádesọ́lá mọ̀ pé òde lọmọbìnrin tẹ́ ẹ jọ wá. Ìwọ nìkan
lẹ́nìkan ò mọ ibi tó o ti ṣẹ́yọ. Ṣọ̀bọ̀rọ̀ tún ni ọ́, ẹnìkan ò lè sọ agboolé tó o ti wá gan-an. A fi ọmọbìnrin ránṣẹ́ ságboolé bàbá rẹ̀ nípọ̀nrí ọ̀rá. A sì fẹ́ ẹ ní nǹkan tí òfin ní rántí pé ẹjọ́ débí rárá kí a lè ṣèwádìí nípa rẹ̀. Láti òru ọjọ́ tí wọ́n ti mú Àdìgún Ìbú pé ó pa ọmọ àbúrò ọba, ó sì tún pa ọmọ tẹ́jú oṣó ni mo ti ń rò ó pé ejò lọ́wọ́ nú. Ṣùgbọ́n n ò mọ àmọ̀dájú àfi lọ́jọ́ tó o sọ fún mi pé Ìgbẹ́kọ̀yà Àdìgún Ìbú ni bàbá rẹ̀. Òun sì lẹ́jọ́ wá sílé àrè tí aṣọ lọ́dún 10 sẹ́yìn. Ohun tó fún mi ní àmọ̀dájú pé ẹ̀sùn tí wọ́n fi kan Ìgbẹ́kọ̀yà Àdìgún Ìbú kì í ṣe ojú lásán rèé. Àdìgún Ìbú ò lè torí èrè oko pa ọmọ kékeré. Ẹni tó dá èmi àti àìmọye ọ̀daràn tó lè di dáadáa sí ò lè déédéé ya ọ̀dájú tí yóò máa wá pa ọmọ ọlọ́mọ kiri. Ejò lọ́wọ́ nú. We started with leaf houses before building structures with mud to protect ourselves from rain, cold, heat, and all that could come against us outside our shelter. Slowly, we advanced until we built buildings that pierced the ground and touched the sky. Every day we advance in knowledge, yet many still fail to tap into the wealth of knowledge we've gathered over the years in building structures that last. They fail to consult professionals like Crystallos Build Consult, where we don't cut corners. With the best professionals in the field, we plan and build with quality materials at the most affordable rates. As a result, these people build buildings that fall. Don't join the long list of those who build to fall. Build to rise. Build to stand firm. Build to stand for eternity. With successful projects completed in locations like Lekki, Ajah, and other parts of Nigeria, we are more than capable of bringing your dream building to life. Consult Crystallos Build Consult today to build structures that stand for eternity. Crystallos Build Consult, Construction and Interiors. Ọ̀rẹ́ mi, bí bàbá yìí ṣe parí ọ̀rọ̀ rẹ̀ rí, mo mọ̀ sùn dẹ̀ǹdẹ̀ ẹkún o. Lóòótọ́ mo mọ̀ pé bàbá mi ò kú ikú tó dáa pẹ̀lú bí mo ṣe rí òkú ẹ̀. Ṣùgbọ́n n ò mọ̀ pé wọ́n já a sí hòhò. N ò mọ̀ pé wọ́n sọ ọ́ lókò. N ò mọ̀ pé wọ́n pa gbogbo agboolé rẹ̀ run. N ò mọ̀ pé wọ́n ní í lára tó tó yìí kó tó kú. Gbogbo bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí, èmi àti etí aṣọ sun kinní kan ẹkún ni. Ẹnìkan ò sì lè rẹ ẹnìkejì rẹ̀ lẹ́kún. Ìgbà tí mo sunkún dé ìpele kan ni mo ṣẹ̀ wá rò pé ìtàn yìí ò tíì pé. Àwọn tí wọ́n ń bá bàbá mi ṣiṣẹ́ nínú ikọ̀ ìjáfùrú ọba sì ni wọ́n ò mọ àmọ̀tán nípa ohun tó ṣẹlẹ̀ lóru ọjọ́ yìí. Àwọn ni wọ́n lè mọ ohun tí etí aṣọ ò mọ̀. Àwọn ni wọ́n lè ṣàlàyé fún mi ju ohun tí etí aṣọ sọ lọ. Mo nu ojú mi nù, mo ní, bẹ́ẹ̀ ni bàbá, ẹ rí rò dáadáa. Bàbá mi tí mo mọ̀ ò lè máa pa ọmọ ọlọ́mọ lóru ọ̀gànjọ́. Ejò lọ́wọ́ nú. Àwọn tí wọ́n wà níjàfùrú ó sì mọ pàtó ohun tó ṣẹlẹ̀ sí bàbá mi. Ṣé ẹ ti lo ohun tí ọ̀kẹ́mọkéréwú fún yín fi pè é rí? Etí aṣọ ní, n ò lórí o, nígbà tí n tí ì gbọ́ nǹkan kan nípa atẹ́jú oṣó. Mo ní, kò dáa bẹ́ẹ̀. Bàbá, mo fẹ́ kẹ́ lò ó báyìí kẹ́ ẹ fi pe ọ̀kẹ́mọkéréwú. Mo fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Mo fẹ́ bi í pé kí ló mọ̀ nípa bàbá mi. Etí aṣọ ní, bàbá mi dákun má jẹ́ n pè é. Kí ló mọ̀ ọ́ rò pé yóò dá ọ lóhùn? Wọ́n dájú wọ́n sì nígbéraga. Bí aáyán ni wọ́n máa ń wọ àwa èèyàn tó kù. Dákun bàbá mi má jẹ́ n pè é. Mo ní,
Ṣẹ́yìn náà ò fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ yín ni? Mo fẹ́ mọ̀. Ibi tí mo ti ń bọ̀ jìn n ò lè padà mọ́. N ò lè débí kí ọ̀nà wá sé mọ́ mi. Fún bàbá mi, fún olóore yín, ẹ pé Ọ̀kẹ́mọkéré kó dáhùn ìbéèrè mi. Ìtì aṣọ bẹ̀rẹ̀ sí í gbọ̀n. Ó mì gílogílo. Mo dìde lórí ìjókòó, mo sì sáré bẹ̀rẹ̀ síwájú ẹ̀. Mo dì í lọ́wọ́ mú, mo sì bẹ̀ ẹ́ pé kó ṣe èyí fún mi. Bàbá yìí dìde bí ó ṣe ń gbọ̀n. Ohùn rẹ̀ pàápàá ń gbọ̀n bó ṣe ń pe àwọn ohùn tí Ọ̀kẹ́mọkéré fún un pé kó fi pe òun. Lẹ́yìn tó pè é tán ọ̀rẹ́ mi, n ò rí nǹkan kan kó ṣẹlẹ̀. Mò ń wòkè, mò ń wọ̀ tún wò sí, n ò rí nǹkan kan kó ṣe. Mo kàn ṣàkíyèsí pé òtútù mú mi ni, orí mi sì ń dìde jàìn. Mo ní kí etí aṣọ tún ohùn ọ̀hún pè bóyá ẹ̀ẹ̀mẹ́ta ló yẹ kó pè é. Etí aṣọ ń sọ fún mi lọ́wọ́ pé ẹ̀ẹ̀kan náà ni wọ́n ní kó ń pè é. La gbọ́ ohùn tó rinlẹ̀ dòdò lẹ́yìn wa. Kí ló ń ṣẹlẹ̀ níbí? Nígbà tá ò gbójú wẹ̀yìn ọ̀rẹ́ mi, Ọ̀kẹ́mọkéré ò nìkan kọ́ ló wá o. Eégún ìjáfùrú 6 ló jẹ wá. Àwọn kan nínú wọn fẹ̀yìntì gànà, àwọn kan sì jókòó. Wọ́n ń wò wá bí ọlọ́lá tó wà nínú ilé ẹ̀ tí wọ atọrọjẹ tó wá tọrọ owó lọ́wọ́ ẹ̀. Kì í ṣe pé wọ́n wà nínú ẹ̀kú o, gẹ́lẹ́ bí èèyàn tí múra gan-an ni wọ́n múra, ṣùgbọ́n idà ń bẹ lọ́wọ́ wọn méjèèjì tó ń kọ mọ̀nàmọ̀nà bí ẹni pé wọ́n ń lọ sójú ogun. Ọ̀rẹ́ mi, kinní kan bẹ lára àwọn ìjáfùrú yìí, ẹ̀rù ni kò dáa. Etí aṣọ sáré kúnlẹ̀ ó dojúbolẹ̀. Ó fà mí wálẹ̀, mo sì sáré ṣe bó ṣe ṣe. Ẹ̀rù bà mí, orí mi dìde. Mo ní kí ló ń ṣẹlẹ̀ níbí? Ọ̀kan nínú wọn tó kọ́kọ́ sọ̀rọ̀ ló tún wí báyìí o. Etí aṣọ ti domi, kò lè sọ̀rọ̀ mọ́. Mo ní, èmi ni mo pè yín, èmi ni mo ní kí bàbá etí aṣọ pè yín. Ìwọ ta ni? Èmi ẹni ìtàn ni, ẹni ìtàn, ọmọ Ìgbẹ́kọ̀yà Àdìgún Ìbú. Ọmọ Ìgbẹ́kọ̀yà Àdìgún Ìbú. Gbójú sókè. Mo sáré gbójú sókè. Gbogbo wọn wò mí, wọ́n sì wojú ara wọn. Kò yà wọ́n lẹ́nu púpọ̀ láti rójú mi. Ńlọ̀kan nínú wọn tó jókòó bá dìde. Ó ní, etí aṣọ. Etí aṣọ dáhùn pẹ̀lú ohùn gbígbọ̀n. Ó bàbá. Etí aṣọ. Ó bàbá. Etí mélòó lo ní? 2 ni bàbá. Ṣé ò wọ́ kó létí mọ́ ni? Mo ní tó o bá ti gbọ́ nǹkan kan nípa ibi tí Tẹ́jú Oṣó wà kó o pè mí. Òun fohùn tí mo fún ọ pè mí fún sọ̀bọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí ló jẹ́ kí n mọ̀ pé èyí tó sọ̀rọ̀ yìí gan-an ni Ọ̀kẹ́mọkéré. Ọ̀rọ̀ ò dá lẹ́nu etí aṣọ mọ́. Ó ní, mo gba ọ̀rọ̀ mọ́ lẹ́nu. Mo ní, èmi ni mo ní kí wọ́n pè yín. Mo ní láti mọ ohun tó ṣokùnfà kú bàbá mi ni. Èyí tó ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ fojú burúkú wò mí. Ó ní, èmi ló wá mú ọ gbàgbọ́ pé a ní láti dá ọ lóhùn. Àbí bàbá rẹ sọ fún ọ kó tó kú pé ẹrú rẹ nìjáfùrú tó lè pè nígbàkigbà tó bá wù ọ́. Ẹ̀rù ń bà mí lóòótọ́, ṣùgbọ́n lásìkò yìí inú gidi ti bẹ̀rẹ̀ sí í bí mi. Inú mi ti bẹ̀rẹ̀ sí í ru. Mo ní, ṣé bàbá mi pa ọmọ Tẹ́jú Oṣó lóòótọ́? Àbí ẹ̀yin lè dìtẹ̀ tẹ́ ṣekú pa bàbá mi? Èyí tó bá mi sọ̀rọ̀ kẹ́yìn nínú àwọn ìjáfùrú yìí na ọwọ́ sókè. Ó sì dì í. Ohun tó ṣe yìí, ó fi di gbogbo etí tó wà ní gbogbo ibi tí ohùn rẹ̀ lè dé torí pé ó fẹ́ pariwo mọ́ mi. Ó sì pariwo ọ̀hún. Mo gbọ́ etí mi fẹ́ já. Ó pariwo kó lè já mi láyà. Ó ní, ó mà láyà o. Tá ń gbẹnu ajá bọ mí? Kí ló mọ̀ lérò pé ìjáfùrú ó máa kà bòròbòrò fún ọ nípa ohun tó ṣẹlẹ̀ nílé àṣẹ ìpọ̀nrí àṣẹ? Ọlá bàbá rẹ ni mo wò mọ́ ọ lára tí wọ́n ó fi ṣàmójúkúrò wọ̀ sí. Bí o bá fi tún dán irú èyí wò láṣà ìtì aṣọ, ojú rẹ̀ ò rí ohun tó yẹ kó o rí lọ́jọ́ tá a yanjú ẹgbẹ́ gbéwìrì tẹ́ ẹjọ́ ń kó ara yín kiri lápọ̀njú.
Mo ṣe sọ̀rọ̀ yìí tán ni gbogbo àwọn tó jókòó dìde, àwọn tó sì fẹ̀yìntì gànà náà dìde nàró dáadáa. Ó jọ bí ẹni pé wọ́n ti fẹ́ máa lọ. Ẹ̀rù ń bà mí o, ṣùgbọ́n inú ń bí mi. Ìbínú mi ò sì jẹ́ kí n mọ ìwọ̀n ara mi níwájú àwọn tó jù mí lọ tèfètèfè yìí. Níṣe ni mo tún ń lérí. Mo ní, bẹ́ẹ̀ ò bá sọ fún mi, ẹ tètè lọ gbáradì fógun o. Wọ́n pa gbogbo ohun tó bá dí mi lọ́nà títí tí wọ́n ó fi délé àṣẹ ìpẹ̀rí àṣẹ. Wọ́n sì pa ọlọ́fin tí bàbá mi ń sìn tó dájọ́ ikú fún un. Mo gbọ́ tí etí asọ́dún hàn. Ó gbójú sókè, ó ń wò mí bí ẹbọra. Èyí tó pariwo mọ́ mi wo àwọn tó kù rẹ̀ tìyanu. Ó ní, ó mọ̀ sì tún sọ̀rọ̀. Òmíì nínú wọn dá lóhùn pé, mẹ́bọ́ máa bú ni, èsì abirù gìlọ̀. Ẹ̀jẹ̀ wọn ní ń bẹ lára rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé sọ̀bọ̀rọ̀ ni. Ó gbọ́dọ̀ mọ́ làgídì. Èyí tó ń bá mi sọ̀rọ̀ yìí wá tún kọjú sí mi. Ó rẹ́rìn músẹ́, ó ní, ǹjẹ́ tí aṣọ sọ fún ọ pé gbogbo ohun tó gbọ́ lẹ́nu rẹ̀ yìí ni ó parẹ́ mọ́ ọ lórí lóṣùpá kan? Gbogbo ẹni tó o bá sọ fún ni ó gbàgbé. Gbogbo ohun tó rí lónìí pátá ló ní rántí mọ́ nínú orí rẹ̀. Ìwọ ń tiẹ̀, bí wọ́n bá bí ọ dáadáa lẹ́yìn tó bá gbàgbé tán kó o tún sọ fún un. Jẹ́ ká wá wo bó ṣe lè dé ọ̀dọ̀ ọlọ́fin kí òṣùpá kan tó pé. Bí mo bá sì fi rí ọ nípọ̀nrí àṣẹ, fúnra mi ni n ó pa ọ. Bó ṣe wí bẹ́ẹ̀ tán ni gbogbo wọn pòórá. Mo rántí dáadáa bí mo ṣe ṣe lọ́jọ́ náà. Mo ní, èmi lẹ́ ń fi ikú dẹ́rù bà. Èmi ikú. Etí aṣọ sì lanu kalẹ̀. Ó ń wò mí bí ẹbọra. Mo dìde lórí ìkúnlẹ̀ bí wèrè tó fẹ́ já ọjà. Mo mú aṣọ mi tó wà lórí ìkọ́lẹ̀gbẹ́ ibùsùn tí wọ́n tẹ́ mi sí. Ara mi ń le nílé ìyà bó tilẹ̀ jẹ́ pé gbogbo ibi tí wọ́n ti fi iná mọ́ mi lára ló ń ṣẹ̀jẹ̀. Mo wọ aṣọ náà mo sì jáde ní wàrà ń ṣẹ̀ṣà. Etí aṣọ ń sáré tẹ̀lé mi bó ṣe ń pariwo, ní sùúrù arákùnrin yìí, wọn ò ṣe é bá ṣagídí. Èmi ò dá lóhùn o. Mo ń sọ nínú ọkàn ara mi pé sùúrù ẹ̀wẹ̀. Bí sùúrù bá dé èèyàn tó dí mi lọ́nà láti dé ọ̀dọ̀ ọlọ́fin, wọn ò bẹ́ ẹ wẹ́lẹ́wẹ́lẹ́. Mo ta mọ́ ọ̀kan nínú àwọn ẹṣin tí wọ́n ní nílòrò. Mo sì ń kanra mọ́ kó sá gbogbo eré tó lè sá láyé ẹ̀. Mo mọ̀ pé wọn ò ní dúró títí tí wọn ó fi dé òpin ọ̀nà jàlú tí wọn ó sì wọkọ̀ ojú omi dé pẹ̀rí àṣẹ. Mo ń sọ lọ́kàn mi pé wọn ò gbọ́dọ̀ gbàgbé. 30 ọjọ́ ò gbọ́dọ̀ pé. Ohun gbogbo tó bá dí mi lọ́nà ni ó kù kí n lè bẹ́rí ọlọ́fin. Ohun gbogbo ni ó kù kó dàbí yóò bá gba ẹ̀mí mi.